Yorùbá lè sọ̀rọ̀ kan láíláí àti pọ̀ jù àpọ̀ kọjá wípé kó jẹ́ pé ọ̀rọ̀ kan ní gbogbo wa máa sọ. Tí àwọn kan bá ń sọ pé Yorùbá ẹ ronú èdè wa ò yéra kì í ṣe àwa nìkan bó ṣe wà káàkiri gbogbo àgbáyé nìyẹn. Bó ṣe wà káàkiri gbogbo àgbáyé nìyẹn. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bó ti ní kankan tó wà ńbẹ̀ ni wípé ká wá òtítọ́ rí. Òtítọ́ ṣe pàtàkì. Torí tẹ́nìyàn bá sọ pé òun rí jẹ níbì kan, òun mu níbì kan, tó torí ẹ̀ tó ń wẹ̀wù irọ́ tó ń wọṣọ irọ́ tó ń débìlà irọ́, kó rántí pé ìjọ́ kan ń bọ̀ tírọ́ padà lẹ́yìn ẹ̀. Mo ti ṣe program láàárọ̀ yìí. Mo gbàgbọ́ nínú tán pè ní òtítọ́. Mo gbàgbọ́ nínú kẹ́nìyàn sọ ọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ tí Yorùbá sọ wípé wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ níyì ọmọlúàbí. Bàbá kan jáde síta ó lóun ni adviser Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Ọ̀yọ́ Gani Adams. Ó wá ń sọ̀rọ̀ àlùfàṣà ṣùgbọ́n mo fẹ́ fi yé pé àgbà ò kọ́gbọ́n kò yé. Ohun tó bá yé èèyàn lèèyàn máa ń sọ. Ohun tí ènìyàn bá mọ̀ lèèyàn máa ń sọ. And you say something, we know everything that is happening látọ̀dọ̀ yín ni. Ẹni ẹ̀ ń retí kí Sunday Igboho kó attack olóyè, kó attack Ìbà Gani Adams. Kí ni Sunday Igboho fẹ́ attack Ìbà Gani Adams fún? Tell me. Kí ni olóyè á sọ wípé kí ni Sunday Igboho á sọ pé Gani Adams rà nígbà òun? Ṣé owó ló fẹ́ gbà lọ́wọ́ Gani Adams ni? Àgbọn nínú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò, he was one of those people tó sọ pé Gani ló tọ́ sí ẹ fún Gani. Àwọn tó bá súnmọ́ bàbá Lámídì Aláàfin àná ẹ lọ béèrè. Kí ni Igboho kí lá ló ń wá tó fi jẹ́ pé Gani ní ọmọ àtàkì kiri? You miss it. Ohun tí ò bá ti yé yín ẹ yé máa darúlú pọ̀ mọ́ ṣàpá. Ó ní àwọn ajá ìlú ń jáde yes tẹ́ bá pè wá ní ajá Igboho. Ṣùgbọ́n èmi náà láyọ̀ láti sọ fún ẹ lẹ́nìí ìwọ náà ajá Gani tẹ́ sọ pé Sunday Igboho lẹ́ ń fẹ́ kó sọ̀rọ̀. Let me give you nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ó sọ nínú ọ̀rọ̀ ẹ pé nígbà ayé Buhari kò sẹ́ni tó jáde síta. Igboho sọ pé òun nìkan ló ń jáde síta. Yes ṣé kò jáde ni? Ṣé Buhari ò àtàkì olóyè Igboho? Ṣé Igboho ò jáde ní ìgbà ìjọba Buhari? Ìwọ wá sọ wípé ìgbà wo ló dé? Yes ó lè dé lánàá kó ní ipa tó dára nínú ìrìn àjò Yorùbá. Ó lè dé lánàá kí iṣẹ́ kó pariwo bí iṣẹ́ ọmọdé yẹn ṣe pariwo nílẹ̀ Yorùbá lẹ́nìí. Igboho lè dé lánàá. Ẹ̀yin tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ owó lẹ fi ń gbà. Owó lẹ fi ń gbà. Tẹ́ bá ti dárúkọ restructuring true federalism. Táwọn ìjọba tó wà bẹ́ẹ̀ bá ti pè yín. Tẹ́ bá ti gbowó lẹ yí òun padà. Owó lẹ fi ń gbà. Owó lẹ fi Yorùbá ń pa. Ẹ̀yin tẹ́ sọ pé ẹ ti ṣe tipẹ́. Pé ìgbà wo ni Igboho dé? Igboho ò wá láti pé kóun fà fi Yorùbá mẹ́kẹ̀ owó. Mo ní tájù àwọn tó rán tájù. Wọ́n á yọjú síta. Àwọn tó rán tájù níṣẹ́. Ẹ máa yọjú síta. Máa play fújò yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kọ́mọ Yorùbá ó mọ̀ wípé àti mọ̀ bí tí iná ti ń jó wá. If anything happen to olóyè Chief Sunday Igboho tí ò lè ṣẹlẹ̀, we hold Gani Adams responsible to it. Nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, Igboho gàn interview kan. Ó ní ẹ fọwọ́ kàn wá. Bẹ́ẹ̀ bá fọwọ́ kàn wá, bẹ́ẹ̀ bá fọwọ́ kàn wá. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ń bẹ lẹ́yìn wa. Ìgbà yẹn lẹ máa mọ̀. Wọ́n bí léèrè ìgbà yẹn ni pé ṣé ohun tó ṣe yìí ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣó ń lọ́wọ́ sí? Ó ní ẹ jẹ́ ká fọwọ́ kàn wá. Ìgbà yẹn máa mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ lẹ́yìn wa, bí Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ lẹ́yìn wa. Irú respect wo lẹ fẹ́ kó tó fún Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho the same age ni wọ́n. Ààrẹ is 52, Sunday Igboho is 52, the same age. Ẹgbẹ́ sì ni wọ́n. Tó bá ìgbọ́dún méjìlá wá ara wọn, ẹgbẹ́ sì ni wọ́n. Àwọn olóyìnbó ní pé after 5 years ló lè sọ wípé ó ju ẹni báyìí lọ. Kí lẹ̀ ń bá ká? Kí ló dé tẹ gbádùn ọ̀tẹ̀? Kí ló dé nígbà tán dá OPC ilé OPC kò yá wèrè báyìí? Wọ́n yàyàkúyà báyìí. Kí ló dé tẹ ẹ̀rọ òótọ́ lẹ̀ tẹ ẹ̀ lè sọ? Àwọn ọmọ ṣé ẹ wà ń bẹ̀ nígbà tí àwọn tó wá fún yín sí ní information pé Sunday Igboho ló rán àwọn èèyàn síta. Mo ti sọ fún yín pé whoever tó bá jáde síta tó bá ń sọ̀rọ̀ tó ló ń tẹ̀lé Sunday Igboho kó jáde síta pé Sunday Igboho ló ní kò sọ báyìí. Sunday Igboho kò rán anybody. Olẹ́bìrì tó bá ń sọ̀rọ̀ táwọn èèyàn bá ní kó má sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ ẹ́ ti pọ̀ jù adẹ̀dàkẹ́. Sọ̀rọ̀ ni. He did not say anybody.
ṣùgbọ́n tẹ́nìyàn bá ti fẹ́ràn ènìyàn tó dẹ̀ fẹ́ràn iṣẹ́ tó ń ṣe tó rí pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ tó máa lo oúnjẹ jẹ ń bẹ̀ nìkan iṣẹ́ ọjọ́ ọ̀la làwa fi ń tẹ̀lé lẹ́yìn pé ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ lẹ̀ Yorùbá lélẹ́yìí ojúlówó ọmọ ọkọ lẹ̀ Yorùbá lélẹ́yìí tó jáde síta tó ní I don't need money I want to work for my people ó wá ní Sunday Igboho ló ní ká lọ máa gbé káàkiri pé Gani Adams ló ń fẹ́ gbowó pé iṣẹ́ ọwọ́ Sunday Igboho ni ṣé o lè rí ẹ̀rí ìdánilójú ìwọ́dẹ̀ ń pè no wonder tí Gani fi ń ṣì wàhálù no wonder tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi ń ṣì wàhálù kò lólùmọ̀ràn gidi kò ní olùmọ̀ràn gidi torí tí agbéraga ènìyàn onílára ènìyàn bá ń bá ènìyàn nímọ̀ràn ìmọ̀ràn bẹ́ẹ̀ ènìyàn náà ṣe máa kápá sókè tá máa gbéraga tá máa ṣe lára ohun tó dára òun ló máa wù ìwà rúbẹ̀ ló máa wù no wonder ẹni tí Gani fi jẹ́ adviser kì í ṣolùmọ̀ràn gidi ẹ wádìí dáadáa ẹ wá lẹ̀ ń dúró de Sunday Igboho 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 lẹ̀ ń dúró de pé kí Sunday Igboho kó apọ́n ààrẹ lé ní gbangba á lọ máa rán àwọn ènìyàn kan máa bú Gani ní kọ̀kọ̀ how do you know bó o lẹ ṣe mọ̀ àwọn olówó fún yín ní information yẹn let me tell you Sunday Igboho tí ẹ̀rí ti Gani rò kò ríro ló fi sọ wípé Ọlọ́run ló lẹ̀mí mi ẹ máa gbọ́dá ní mo fọ Ọlọ́run tó lẹ̀mí mi búra kò rí ti Gani rò àtọ́ ṣùgbọ́n èyí tẹ́ ń gba Gani ní ìmọ̀ràn burúkú ẹyẹ burúkú ló yí Gani ká ló fi wùwà burúkú ní òfin rí pé ó yẹ kó ń ṣe ìran Yorùbá lóore ní tó fi ṣe ìran Yorùbá níbi wọ́n ní tẹ́nìyàn bá dé ipò àgbà á wùwà àgbà I remember nígbà tá a dé Kútọ́nù àwọn kan sọ pé kí bàbá Akíntóyè kó má pe ṣóyẹ kó níbẹ̀ lọ́mọ mi mọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ àti ṣóyẹ kó níbẹ̀ bàbá ní ọmọ mi ní ṣóyẹ kó níbẹ̀ ọmọ mi ní bàbá ń béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé kìí ṣe Yorùbá ṣé ṣóyẹ kó níbẹ̀ tó ń sọ ṣé kìí ṣe ọmọ Yorùbá ó lọ́mọ Yorùbá ni bàbá ní ọmọ mi ní mi ò ní fẹnu mi ṣépè fún ọmọ mi bàbá ní I will never cause any Yorùbá son and daughters ọmọ mi ní gbogbo yín ó ní kò tí ì yé lé ni tó bá wá yé ẹ wá rí pé ọmọ mi ní ṣé ìgbà tí ṣóyẹ kó níbẹ̀ rí pé irọ́ ní iṣẹ́ orúdúpọ̀ ní tìrí pa ṣé kò jáde síta bàbá dẹ̀ ti jáde olóhùn dáríjì that is what we call leaders. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ yí dẹ́gà ní kátẹ́ bá rí pé ènìyàn kan sọ̀rọ̀ sí Gani o ẹ ti jáde síta ó di Ògún ó di Ṣàngó ó di Èṣù ẹ wá máa gbónítọ̀ ń ṣépè a leader did not behave like that. ẹ dẹ̀ ti kọ̀kú lára yín Sunday Igboho ló rán wọn Sunday Igboho did not see Gani Adams as a rival at all. Sunday Igboho wọn sí ní kàtígórì kan Sunday Igboho ready láti fi Yorùbá powó Sunday Igboho kò rí Yorùbá gẹ́gẹ́ bí enterprise pé ọ̀nà àti jẹ òun no so èrè ìdí tí òfin rí Gani Adams as a rival ẹ wo ìpàdé táwọn kábíyèsí wa ṣe ní ìjẹta ìgbéraga ní ìgbéraṣẹ́lẹ̀ we know that Gani Adams have something in mind against Sunday Igboho ó rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó ń gba ìṣe oṣe ìwọ́dẹ̀ ní ẹni àkọ́kọ́ tá a lọ pé ẹ̀yin náà lẹ ṣì Gani lọ́nà nígbà tó máa sọ̀rọ̀ ó ní Sunday Igboho àbúrò mi ẹgbẹ́ ni yín kì í ṣe àbúrò ẹ ẹgbẹ́ ni yín ọ̀rẹ́ ẹni Sunday Igboho tí ìyẹn bá ó bú ara ẹ̀ tó jẹ́ wípé ọmọ tó bí lánàá Sunday Igboho lè dọ̀bálẹ̀ fún ọmọ tó bí lánàá tó bá ṣe é ṣe Sunday Igboho máa dọ̀bálẹ̀ fún má pè lábúrò ẹ mọ́ it's not your junior brother ẹgbẹ́ ni yín ẹgbẹ́ he did not see you as a rival ìwọ lórí as a rival nígbà tó sọ pé Sunday Igboho àbúrò mi tó bá jẹ́ kó o mojú tó bá jẹ́ pé Gani Adams mojú á rí wípé àwọn tó wà ń bẹ̀ wọ́n wò pé irú ìgbéraga wo leléyìí à ń pa náà ìkànlẹ̀ àwọn kan ló sọ wípé ẹ fi Gani lẹ̀ bàbá tó jáde síta tó sọ pé Gani sọ pé ọmọ burúkú ni Sunday Igboho kọ̀fáàmù ni bàbá yẹn bá mi sọ̀rọ̀ ó ní kọ̀fáàmù ni kò sí tó wò lè fi búra Gani sọ bẹ́ẹ̀ pé tẹ́lẹ̀ pariwo yẹ o ọmọ burúkú ni o tọ́ọ̀gì olóṣèlú ni o òun ló pa Bọ́lá Ìgè o ó ní kọ̀fáàmù ni bàbá yóò dẹ̀ lè parọ́ kẹ́yìn tó sọ pé ẹ bu yẹ̀pẹ̀ lẹ̀ ẹ bomi sí kájọ mú pé ohun tó lè bá wọn mú nìyẹn ẹni bá jáde síta pé Sunday Igboho ó sọ̀dọ̀ Gani níbi is a multi-billionaire àìmọye àwọn pásítọ̀ tó pè wá pé nǹkan báyìí ni Sunday Igboho ṣe fún mi nǹkan báyìí ni Sunday Igboho ṣe fún mi àìmọye àwọn àfáà àìmọye pásítọ̀ àìmọye àwọn oníṣẹ̀ṣe àìmọye obìnrin àìmọye ọkùnrin àìmọye ọ̀dọ́ pé àfúnimáwo bẹ̀ ní Sunday Igboho bùjẹ́bùdànù because it's a multi-billionaire àtọ́ba tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ kó tó dọba and he carry the royal blood. Why are you blackmailing this man? Because he shoot to help Yoruba people.
kó àwọn ó tún sọ fún yín pé àwọn tó bá jẹ́ alágbára ẹnìkan ṣáájú òun rẹ́dì láti tẹ̀lé wọn lẹ́yìn níbi òkú ìyá ẹ̀ ó tún sọ pé Yorùbá kì í ṣe tòun nìkan àwọn alágbára tó tún lágbára ju òun lọ ẹnìkan ṣáájú òun máa tẹ̀lé wọn ohun tó ń dúró lé lórí ni pé kí Fúlàní ṣàtìmọ́ ọmọ Yorùbá nípa púpà ṣùgbọ́n nítorí pé ohun tí ẹ̀yin wá yàtọ̀ sí tó ń wá lẹ́bi rí gẹ́gẹ́ bíi pé threat to your movement ṣé OPC jáde kó ní kó OPC ọmọ jáde ni no Sunday Igboho today he did not see Gani Adams as a threat kò dẹ̀ rí gẹ́gẹ́ bí ọ̀tá ṣùgbọ́n ẹ̀yin lè rí gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀yin ni kẹ́ tú wà yín ṣe majority àwọn tó ń sọ̀rọ̀ behalf of Sunday Igboho today tọ́jú jẹ́ pé tẹ́ bá dárúkọ Sunday Igboho lábúrú wá àtàkì yín wọ́n á bá yín sọ̀rọ̀ wọ́n á rí Sunday Igboho rí Sunday Igboho ò rí wọ́n rí ìwà yín ni kẹ́ túnṣe kẹ́ gbórí burúkú kúrò ní ìgboro ayé ẹ pé ayé ní special adviser ẹ̀yin àdàgbà má dànù yìí sí ìdìmọ̀. orúkọ mi ni Dauda Asibolaye tí mo jẹ́ administrative secretary fún OPC èmi dẹ̀ bá ààrẹ jíròrò ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land. ṣẹgbọ́ ó ń bá ààrẹ jíròrò national secretary of OPC. ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. kí ni àǹfààní tí ọ́fíìsì ṣe fún ìran Yorùbá under you. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. ẹ máa gbọ́ o. tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá tàtà. mi mọ̀ bí kí ni ẹ ṣe máa wá ìsìn mo fẹ́ fẹ́ lójú ní kẹ́lẹ́ rí dáadáa. ọmọ Yorùbá ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá tí mo fẹ́ kẹ́ gbọ́. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fún ẹ. ṣé ń gbọ́ wọ́n ń dúró kí ọ̀gá àwọn tó ń bà Gani Adams jẹ́ kó jáde ìyẹn Sunday Igboho ṣé ká lè mọ̀ pé wọ́n ní ìkan nínú against Sunday Igboho ṣé àwọn kò tẹ́lẹ̀ kí olóyè tó jáde síta tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ nínú nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn OPC kọ́ wọ́n wá dàgbàdà gẹ́rẹ́yẹ wọ́n ríra wọn gẹ́gẹ́ bí mẹ̀sáyà ilẹ̀ Yorùbá ẹ rí pé white náà ló náà túwọ̀ white náà fi ń rú wa lójú bẹ́ẹ̀ nínú wọn kóró sí ìran wọn white náà ní ọ̀ràn. ẹ káàárọ̀ o. ẹ máa gbọ́. mo kí gbogbo wa mo rẹ̀ kí wá kásán mo kí wá kúrò lẹ̀ mo kí wá kálẹ̀ níbikíbi tí a bá wà lórí mẹ́rin àgbáyé. orúkọ mi ni Chief Dauda Asibolaye tí mo jẹ́ administrative secretary fún OPC èmi dẹ̀ tún ni bá ààrẹ jíròrò ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land. mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin akọni ọmọ Yorùbá. ẹ jọ ta ló sọ wípé àwọn tó pariwo kiri tó pariwo Yorùbá nation káàkiri lórí íńtánẹ́ẹ̀tì yẹ entertainer ni wọ́n ṣé Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ fún Gani àbí Gani ló sọ bẹ́ẹ̀ fún Sunday Igboho ìyẹn dẹ̀ dá lóhùn pé entertainer tẹ́ ẹ pé wà yìí pé àwọn entertainer àwọn èèyàn yìí òun náà la máa fi entertainer àwọn ènìyàn wa tá máa fi débi tá à ń lọ ọ̀rọ̀ wà nílẹ̀ ẹ mọ̀ tán náà wọ̀rọ̀. ẹ̀yin olóòótọ́ nínú ẹ̀yin ọmọ Yorùbá. kò sóòótọ́ lẹ́nu yín sà. torí a ti dákẹ́ látọjọ́ yìí àwọn wò nǹkan tí àwa ń wò ni pé a fẹ́ dúró kí ẹni tó jẹ́ ọ̀gá àwọn tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ kó jáde síta fúnra. nǹkan tí mo ṣe ń bí lé ní ẹ̀yin tí ẹ bá mọ̀ mí dáadáa ẹ máa mọ̀ pé ó wà very unusual of me mi ò ń jáde láti ṣe interview mi ò dẹ̀ kí ń fi ìbínú sọ̀rọ̀ I am always a peacemaker. oṣù. àmọ́ kí ni ìfẹ́ máa get out of hand. okay. mo wá rí wípé it is high time to clear the head. ìyẹn ló jẹ́ kí n jáde láti bí ọjọ́ méjì mẹ́ta láti rí àwọn kan tí wọ́n jáde síta tí wọ́n bà orúkọ Ìbà Gani Adams jẹ́ tó ń parọ́ oríṣiríṣi tó ń pamọ́ wọn especially láti ọ̀dọ̀ olóyè Sunday Igboho. ṣé ń gbọ́. wọ́n lọ fẹ́ fi àsìkò yìí wọ́n fẹ́ fi wọ́n olóyè Sunday Igboho. ṣé ń gbọ́ máa lè. tó bá mọ̀ pé o bá fẹ́ ta sí ààrẹ jáde síta fúnra ẹ̀ kó ta sí ààrẹ. ṣé ń gbọ́. jáde síta one on one kó ta sí ààrẹ. àwọn ọ̀tá Yorùbá rèé àwọn ọ̀tá Yorùbá nítorí máa jẹ náà wá. ààrẹ o báyìí o kò fẹ́nu ààrẹ sọ̀rọ̀ nǹkan táwọn ń dóòlè tẹ́lẹ̀ nìyẹn. ṣé ń gbọ́. kò kí ṣe pé kí o máa fi ọ̀rọ̀ kó máa pọ́n ààrẹ lé kó máa sọ̀rọ̀ ààrẹ kó máa pọ́n wọn lé
ní ojú wọn kó dẹ̀ nǹkan máa rán àwọn ajá yìí máa rán wọn láti máa ta orúkọ ajá náà nìwọ náà ajá rẹ ni ẹ ajá gani. Gbogbo alágbọ́ sí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àárín Ìbà Gani Adams àti olóyè Laji Abbas. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti ní kí ẹ̀kọ́ kó yanjú. Àwọn èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá wọ́n ti dá sí. Justice Moshood Abbas wọ́n ti dá sí. Àwọn wọ́n jẹ́ àrólé, wọ́n jẹ́ head of the family àwọn olóyè Laji Abbas wọ́n ti dá sí. Àwọn èèyàn kàkàkàkà nílùú Ìbàdàn àwọn olóyè Ìbàdàn wọ́n ti dá sí wọ́n dẹ̀ ti yanjú ẹ̀. Ọlọ́run Mr. Wisdom a mọ̀ pé àbúrò Sunday Igboho ni ó jáde síta ó bọ́ sí ó sọ trash ó ní òun fẹ́ pẹ̀tù sọ́tún àtòsí ọ̀gbà tó débẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ. A dẹ̀ mọ̀ pé Sunday ló ràn ṣe ń gbọ́ torí a rí pé nígbà tí ọ̀rọ̀ yẹn lọ olóyè Laji Abbas ó hype Sunday Igboho torí pé ó ń pèsè Sunday Igboho. A dẹ̀ gbọ́ from our own intelligent gathering. Ní intelligent kankan. Àbúrò pé àwọn èèyàn pé Laji Abbas. Mọ̀ pé tẹ́nìyàn méjì bá ń jà wàá máa wá weapon tí wọn náà máa fi lò tó máa fi wíkì ọ̀tá ẹ̀ ni. Ibà òkìtàn máa wí pé tó ń bá ń pèsè Sunday Igboho orí a máa fọ́ Gani orí a máa fọ́ gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Gani lẹ́yìn ó lo Sunday Igboho as a weapon béèrè lọ́wọ́ Ibà òkìtàn of Yorùbá land káàbàtà worldwide tí gbogbo ọmọ Yorùbá approve ṣóhun àti Sunday Igboho sọ̀rọ̀. Sunday Igboho will never discuss ọ̀rọ̀ Ibà Gani with anybody. I know him. Inú rírun ní pẹ̀tù ẹ má jẹ́ kọ̀rọ̀ Sunday Igboho pa gbogbo yín. How do you know Sunday Igboho ló rán Mr. Wisdom? How do you know? Wisdom tí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí òun ò ráyàn kìí dé ẹjọ́jú ayé. Wisdom yìí jọjú ayé bó bá ṣe rí lọ́kàn títẹ̀ ló ṣe máa sọ tó bá dẹ̀ ti sọ kúrò mẹ́rin yẹn. How do you know Sunday Igboho ló rán? Ara irọ́ tàn sọ wípé ẹ má fi rọ́ba ilẹ̀ jẹ́ gbogbo wa lájọ́ ní Yorùbá a ní ká pọwọ́pọ̀ ká lé Fúlàní kúrò ń lù ú ìrìn ọ̀tẹ̀lẹ̀ yìí ń lépa lójoojúmọ́ ẹ má fi rọ́ba ilẹ̀ yìí jẹ́. Ó sọ̀rọ̀ wa dáadáa o ẹ̀yin méjì mẹ́ta ẹ jáde o ẹ lọ ṣe program kẹfì báàkì ẹ lórí ọ̀rọ̀ tó lọ́lẹ̀ o gbogbo ẹ̀ náà làwọn náà bọ̀. Ìrọ́ba yé yín jẹ́ tó sọ wọn. Ìrọ́ba yé yín jẹ́ sà. Ọ̀sẹ̀ ní kò tó jẹ́ kí n jáde síta lé ní gbọ̀ngàn tó dùn mí jù tí mo fi jáde síta tí mo ṣe wò pé àwọn ò fẹ́ dá gbogbo àwọn onífàfihàn yẹn lóhùn tẹ́lẹ̀. Àwọn ò wí pé ká jẹ́ kí Sunday fúnra ẹ̀ jáde síta. Ṣé ń gbọ́? Kó jáde síta kó jáde kó. Ọ̀rọ̀ Sunday ló máa pa gbogbo yín ọ̀rọ̀ Igboho ló máa pa gbogbo yín. Because àti monitor ẹ̀ láti ìgbà tó ti dé. Ṣé ń gbọ́? All the monitoring spirit from OPC member further die all the monitoring spirit through the OPC monitoring the life of Sunday Igboho Oòṣà further die. Ó ṣe the first video tó ṣe bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ló sọ pé nígbà tí ọ̀rọ̀ Jonathan onìkan lòún jáde onìkan lòún sọ̀rọ̀ ṣó parọ́ ni onìkan lòún jẹ́ ẹnìkan nínú àwọn ọmọ tó wà lẹ́yìn Jonathan kọ́ Buhari náà pèrè ní Kakanfò lórí dákẹ́ o má sọ̀rọ̀ báwọn yes plan work ni irọ́ ló pa àwọn náà mọ̀ irọ́ ló pa lórí igi àsìkò ọmọ ẹ̀dùn ìrìn torí pé ìwà burúkú wà lọ́wọ́ ọmọ yẹn sọ̀rọ̀ tí ó bá ní ipò tí òun bá sọ. Mà pété ènìyàn bá ń hùwà burúkú tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ irú ìwà tó ń wù yẹn ló máa rò pé ẹnìkejì òun wù Sunday Igboho ìfẹ́ ká sọ̀rọ̀ ẹni níbi lẹ́gbẹ̀ẹ́ òun kò ń fẹ́ a ní tó bá máa bá yẹn jà òun sọ kékeré dé tó máa kú Ọlọ́run ló máa òun á fèsì ẹni Sunday Igboho will never send somebody to go and abuse anybody. Tẹ́ bá dáwọn ènìyàn tó jáde síta tó ń gbèjà Sunday Igboho iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tó ní àpẹẹrẹ iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tó ní àkọọ́lẹ̀ rere iṣẹ́ rere tó ti ṣe é lẹ̀ tí àwọn ọba ilẹ̀ Yorùbá ń rí lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ jáde síta pé ọmọkùnrin yìí ṣe ní àbùkù ọmọkùnrin yìí ṣe ní àrífín ọmọkùnrin yìí ṣe ní àárẹ̀ jẹ oore ló fẹ́ ṣe Yorùbá ànígbà kẹfì bíṣú Sunday Igboho will never send anybody to go and attack no. Nígbà tọ̀rọ̀ jábélé olóyè pé ó pe àwọn kan jábélé pẹ̀lú Yèyé Dára pé ẹ bá mi bá Yèyé Dára sọ̀rọ̀ mi ò fẹ́ ká búra wa mọ́ ìfẹ́ ni mo fẹ́ ká lò ìfẹ́ yẹn la lè fi gba ilẹ̀ wa. Nígbà tí Awíkókó tí mo jókòó tí Awíkókó lọ́rùn olóyè pé mi pé bàbá Èkìtì ó ní ọmọ bo ní Awíkókó mo ní Yorùbá ni ó lọ́mọ bo lèmi mo ní Yorùbá náà lèmi ó ní ẹjẹ́ àgbàgbé yẹ irú ẹ̀ ò lè ṣe kó má ṣẹlẹ̀ tó bá yẹ òtítọ́ máa fara hàn bàbá Èkìtì ẹ kó lórí ẹ já mi kó lórí ẹ. Olóyè will never send anybody to go out and attack anybody. I trust him. I know Chief Sunday Igboho mo máa ń dún ara ẹ lọ láyé tó bá ti dẹnu lé wa nínú even if tó bá lọ rìpọ́tù ènìyàn fún Sunday Igboho
lára àwa tá a jọ ń tẹ̀lé lẹ́yìn tó bá lọ rìpọ́tù ènìyàn fún Sunday Igboho Igboho máa sọ fún ẹ wípé dúró bẹ́ẹ̀ àpò onítọ̀hún àwa ní tẹ̀sán yọ sọ tó bá jẹ́ pé òótọ́ tó bá ti dẹ́nu lé tó sọ tán á dẹ̀ parí ẹ̀mẹ́ ìkẹ́sẹ̀lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìlànà nígbà tá a ṣòkú tán ó ṣẹlẹ̀ ẹni tó wà ńbẹ̀ lè máa jẹ́rìí sí mi mọ̀ bí Igboho ṣe gbọ́ ìmídélé ikọ́ mi bàbá Èkìtì mo fẹ́ mẹ́nu mẹ́jọ ní mi ò fẹ́ jọ́ bàbá Èkìtì ó pẹ́ nìkejì wọlé ó pẹ́ nìkẹta wọlé ó pẹ́ nìkẹrin wọlé he started begging us ìfẹ́ ni mo fẹ́ láàrin gbogbo ọmọ Yorùbá iná ìfẹ́ yẹn ni kẹjẹ kádà iná ìfẹ́ yẹn òun làwa fi gbógun ti Gani gẹ́gẹ́ bí oyè tó ló ń jẹ nílẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ ló yẹ kó máa wá láàrin gbogbo ọmọ Yorùbá tẹ́nìyàn bá jọ yẹ àgbà wọn á tó tọ́ sí lára wọn á bù ẹni bá máa jọyè ìlú tó máa jọyè àgbà tó máa dúró nípò àgbà tó bá dẹ̀ máa lo ipò àgbà yẹn pẹ́ kì í ṣe gbogbo ẹ̀gbin ló máa tanù kì í ṣe kókó wọ aṣọ tami dànù kó máa ta gbogbo ẹ̀gbin dànù torí pé oyè tó bá jẹ tó yẹ pé oyè tó sáfù gbogbo ìlú ni everybody will believe pé tó ń bá ìṣẹ̀lẹ̀ kó ti àtẹlẹ́ ti agbára ẹ̀ ò ká àtẹlẹ́ ti agbára ẹ̀ ká náà máa ṣe kíni náà máa gbé wá sọ́dọ̀ ẹ̀ but ẹ̀yin wọ aṣọ tami dànù Sunday Igboho preach love tábàlélẹ̀ yẹn ni I need love màmá mi Tómilọ́lá Àgbẹ̀sì adára fún yín ojú òní tìyín àwọn ìyá Ìgbòho nìyẹn ẹ ní fojú sunkún ọmọ màmá mi wọn à ní rúkú ọmọ wa bá yín lé ìròyìn ìbànújẹ́ kò ní wọnú ayé yín láéláé ẹ ní bá wọn gbà á. He always preach love that is why tẹ́ẹ̀fì rí gbogbo àwọn ènìyàn tó ń ṣùgbà Sunday Igboho ṣé respect ní ká sọ ni Sunday Igboho mọ̀ bó ṣe ń dẹ́mọ́ kò mọ̀ bó ṣe ń díbọ́n lẹ́mi kọ́ díbọ́n olẹ́bìrì tó bá ti ń sọ̀rọ̀ la mo ti rí àwọn tó pè mí pé bàbá Èkìtì and immediately I call Igboho ẹ má grant interview mọ́ don't grant any interview ó dẹ̀ ni pé àwọn èèyàn tó bá ti bá sọ̀rọ̀ ní sọ pé any interview tó bá fẹ́ interview Sunday Igboho lọ bá lọ́ọ̀yà ẹ̀ lọ bá Koiki whatever tẹ́ bá fẹ́ mọ̀ nípa olóyè Igboho ẹ lọ bá Koiki tàbí lọ́ọ̀yà ẹ̀ kò mọ̀ bó ṣe díbọ́ bí ọ̀rọ̀ bá ṣe rí nínú ló ṣe máa tú síta tí Sunday Igboho bá bá àyàn àjà á sọ síta wàá mọ̀ pé eléyìí àtẹlẹ́ òjò ó ní misunderstanding pẹ̀lú eléyìí Sunday Igboho will never pretend Sunday Igboho is not a pretender. Sunday Igboho is not a pretender. Bàbá Èkìtì mo gbọ́ nǹkan bá ṣẹlẹ̀ lẹ́kìtì kíndékèlé kan máa nínú mi ìfẹ́ gbọ́mọ́ apá náà ni immediately a máa sọ wípé àwọn tí ò gba titi wa lénìí tí ò gba ti pé ìran Yorùbá gbẹ́dọ̀ kó nínú ìgbèkùn Yorùbá ni wọ́n sì máa gba titi wa ẹ má jà bá wọn jà don't fight anybody òun làwọn fi gbógun ti Gani pé Gani kan ló yẹ kó máa preach love ẹgbọ́n gbà tó máa sọ̀rọ̀ níbi ìpàdé àwọn ọba yẹn ó ní ẹ̀yin bàbá mi gbogbo orí adé ṣera yín lọ́kan ẹ kóra yín papọ̀ kẹ́ ṣera yín lọ́kan ìgbà yẹn lálẹ́ defeat àwọn ará bíbá yìí ìgbà tí Gani máa sọ̀rọ̀ ńkọ́ ìgbà tí à ń gbóríyìn fáwọn ènìyàn ìgbà tí lórí ti tèmi ẹ̀dákẹ́ we don't need that one now we need unity that unity ní ọmọdé yẹn mọ́ preach Igboho we never pretend lágbájá sọ̀rọ̀ Igboho ló rán wọn ẹ ṣí àwọn tó sọ̀rọ̀ nípa Igboho tọ́tẹ̀bà ti Igboho lọ́rùn pé ọ̀rọ̀ Igboho iláyé bí àríbí kan bá dé àwọn máa tádànù iṣẹ́ ọwọ́ ẹ̀nà rí akitiyan ẹ̀nà rí ìfọkànsìn ẹ̀nà rí ẹ wo ọ̀rọ̀ tó sọ ní ṣọ́ọ̀ṣì ẹ wo ọ̀rọ̀ tó sọ nílé kábíyèsí oníbodè of Igboho land àwọn kan lọ fọwọ́ kan ní kẹ́ni ọmọ sọ̀rọ̀ sí mi létí ẹ jẹ́ sọ tinú mi he will never pretend Sunday Igboho is not a pretender so kò tí ẹ̀ rí ti Gani rò because kò rí Gani gẹ́gẹ́ bí threatening òun kò rí Gani gẹ́gẹ́ bí rival ẹ̀yin ọmọ Gani lẹ́ẹ̀rí Sunday Igboho gẹ́gẹ́ bí rival yín ẹ̀yin ọmọ Gani lẹ́ẹ̀rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó wá dín yín lọ́nà láti gba owó tẹ́fẹ́ gbà ṣé Sunday Igboho ló lẹ́ẹ̀fẹ́ gba 20 billion ni ṣé Sunday Igboho ló sọ wípé ẹ̀fẹ́ gba 20 billion mo sọ lánàá bọ́lá ọmọbìnrin kan wá sọ pé òun ò ṣe gold digger ṣùgbọ́n ó wùwà bíi gold digger bọ́lá lánàá mo lọ́mọ tó sọ wípé òun ò ṣọmọ ojú ọ̀rọ̀ lárí tí pọlá níyọnu ṣùgbọ́n ó wùwà bíi ọmọ ojú ọ̀rọ̀ lárí tí pọlá níyọnu bàbá mi owó ṣe bí Kọ́láwọlé yóò dára fún yín àwọn akọni ọmọ Èkìtì nìyẹn no nonsense Sunday Igboho did not see anybody as a threat Peter the Rock ẹ ṣe bàbá mi Ọládélé ẹ̀yin lẹ́ẹ̀rí Sunday Igboho and we continue love him fún iṣẹ́ tó ti ṣe sí ilẹ̀ Yorùbá iṣẹ́ ti la bí Sunday Igboho bá mọ òkè ògùn jù mí lọ kò mọ ilẹ̀ Yorùbá jù mí lọ that is a proud ìgbéraga ní Yorùbá pé bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ bí a ti máa bọ́ Sunday o báyìí kájọ ṣe kájọ kọ́ Sunday ní
ẹ dà àwọn èèyàn síta àwọn táwa bá ní náà àwọn náà máa dà wọ́n síta kájọ lé àwọn arábíbá yẹn lọ wọ́n wá jáde síta wá ní kò sẹ́ni tó lọ́mọ ogun tó mi ní ilẹ̀ Yorùbá ó ṣí mo lè dárúkọ ìlú bíi 10 ní ilẹ̀ Yorùbá yìí that did not allow any OPC. You are not the owner of Àgbẹ̀kọ̀yà kó tó bí ẹ Gani Àgbẹ̀kọ̀yà ti wà olókẹ́gbẹ́ kẹjọ Àgbẹ̀kọ̀yà kó tó bí baba ńlá bàbá Àgbẹ̀kọ̀yà ti wà who are you? Why are you telling lie? Kí ló dé tẹ́jọ́ kò ti lọ Àgbẹ̀kọ̀yà ti wà kó tó bí ìparíparí yín Àgbẹ̀kọ̀yà ti wà. Why are you telling lie? Ọmọ Adéyẹmọ sọ wípé ẹja fìfẹ́ rìn iná ìfẹ́ tá à ń dá ẹ̀ ń dá náà lójoojúmọ́ ẹ̀dẹ̀ ni pé àwọn tó gba ti Ìgbòho ti iṣẹ́ ẹ̀gbọ́n ni àwọn ọmọ kan sọ pé tẹ́ bá ní Ìgbòho wọn ní iṣẹ́ ń fọ̀hún síbẹ̀ Ìgbòho ṣà iṣẹ́ ń fọ̀hún síbẹ̀ Ìgbòho ṣà iṣẹ́ ń fọ̀hún síbẹ̀ ṣé Ìgbòho ló ní ká máa pè ń bẹ̀ Saidi Òṣùpá àti Pasuma nígbà tó lọ sí ilé Pasuma tó pé ṣé olóyè Ìgbòho ló ní ká pè òun ṣé olóyè Ìgbòho ló ní ká pè òun Abídèmí Adéyẹmọ ṣé ìran bàbá lè péjà báwọn o ṣé ìran bàbá lè péjà kí n lè sọ fún ẹ pé ìrandínà yìí ò ní bọ́nú èpè ọ̀hún nígbà tí Saidi Òṣùpá máa sọ̀rọ̀ ṣé Saidi Òṣùpá ló sọ bẹ́ẹ̀ ni àbí Pàṣọ ó ní alápàjì wà ó kùtì ọ̀nkú ebù iṣẹ́ tó ṣe ní iṣẹ́ tó ṣe ilé ẹ̀tẹ́ lọ bàjẹ́ èèyàn méjì tẹ́ pa sínú ilé wọn Sunday Igboho gba kọ́ńtàtì lọ́wọ́ federal government kò gba kọ́ńtàtì lọ́wọ́ federal government torí pé ó fẹ́ ìtọ́pẹ̀ ní freedom fún ilẹ̀ Yorùbá ní Buhari sọ pé ọmọ tó fẹ́ láyé ìran Yorùbá lójú mi ò ní gbà ọkọ ya Afọláyan èmi náà kí yín respect olóhùn fi gbógun tì Sunday Igboho did not see anybody as enemy àwọn tó ń bu gan àwọn tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ mo sọ̀rọ̀ kan báyẹn àwọn èèyàn ní Sunday Igboho ló sọ fún mi pé sísá ẹ máa ṣe program lọ́wọ́ tó ń praise mi tó ń yìn mí tó ń bẹ̀bẹ̀ mo ní sísá mi wo ó ní ṣe yọkùnrin bẹ́ẹ̀ mo ní irọ́ ni mo ní sísá mo ní láti gbàyẹ lọ́wọ́ mi ò pé mo ní màá lọ sórí program ẹ̀ máa lọ pé ó ní no ó ní ó ti rí ó ti mu òtítọ́ nìyẹn ó ní òtítọ́ ti sọ sóye kó rí bẹ́ẹ̀ di òmìnira ó ní lọ́kàn tètè mi she is welcome Sunday Igboho did not see any Yoruba man or ládà ọkùnrin obìnrin as enemy ẹ̀yin lẹ́yìn rí èèyàn kan pé ó ń di yín lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń gbókùn láàrin ọmọ Yorùbá ó ń jára wọ̀ yín Sunday Igboho kọ́ ló ń jára wọ̀ yín ìwà yín ló ń jára wọ̀ yín Sunday Igboho lára yìí Sunday Igboho láàrẹ́ tí kó jáde síta kó sọ̀rọ̀ ẹ máa pẹ́ ọdẹ tó ń ṣọ́ Elédùmarè orí ẹ̀gùn ló máa kú sí ó rí pé àwa tá à ń tẹ̀lé lẹ́yìn àgbà títì àtàwọn àgbàlagbà tó gbà títì ẹ̀ kò fẹ́ kí ìkọ̀kan nínú wọn kó kú ikú oró mọ́ òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá ó tún sọ lọ́dọ̀ àwọn ọba yẹn ó ní mi ò fowó ẹ má fún mi lówó ìfẹ́ ni mo fẹ́ láàrin yín kájọ fìfẹ́ rìn nígbà tá a fẹ́ ṣòkú àwọn ọba tá a lọ fún ní àwọn iv tá a invite mo dọ́dọ̀ ọba kan nígbà tí mo bá wọn sọ̀rọ̀ tán ẹ má wọrí UK náà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹ kò lè dàrú ọlọ́run tó lẹ̀ Yorùbá máa tó ààrẹ Báṣọ̀run of Yorùbá land yes ẹ máa káwé yẹ ààrẹ Báṣọ̀run of Yorùbá land Arógunmọ́sá of Yorùbá kingdom yes ọlọ́run ló ń tó ọlọ́run dẹ̀ máa bá yín tó kí lẹ̀ ń bá ká kí ló dé tẹ̀ ṣe náà dandan kiri Ìgbòho orí yín gẹ́gẹ́ bí ọ̀tá ọba yẹn sọ fún mi wípé nígbà tí mo fún wọn ní iv bàbá Sunday Igboho fẹ́ ṣòkú ìyá ẹ̀ oní Sunday Igboho ṣé olórí kò mo lémi ni mo kọ orúkọ yín pé kábíyèsí ẹgbẹ́dọ̀ wà ń bẹ̀ èmi ni mo dẹ̀ wá fún yín àrà tẹ́ bá fẹ́ fi mí dáǹsì ẹ fi mí dá ẹ̀yin tẹ́ ń bẹ̀rù gómìnà sà ipò yín ògo yín làwọn gómìnà yẹn ń lò ààrẹ akọni Oòduà káàbàtà ní àwọn bàbá wa ní London kò sí nǹkan tí prime minister máa ṣe tí kóyè ò bá tẹ̀ fọwọ́ sí kò ṣiṣẹ́ bàbá yẹn wá ní wá gba kíní yẹn lọ́wọ́ mi wá kà wá wò ó wá ní kí n jẹ́ kó ń bá olóyè sọ̀rọ̀ mo wá gbé fóònù mo wá pe Jagunmólú tèmi nìkan Akírógun of Yorùbá land fóònù yẹn ò bá wọlé mo pè tẹ́ẹ̀ bí mẹ́rin fóònù yẹn ò bá wọlé mo wá ní kábíyèsí mo ní bóyá ó di ìgbà míì Adéoyè Amúsàn you are welcome kábíyèsí ní kí jókòó bẹ́ẹ̀ tí fóònù Ìgbòho bá ti lọ ajẹ́ pé mi ò kó ní pálásì ilé ni tí fóònù yẹ tó wò bá ti bá rí Ìgbòho bá sọ̀rọ̀ ní kúrò ní pálásì ilé ni
eré ni mo rò pé dáadé bàbá ṣe bàbá wa sọ fún kan náà sí kọjá ẹ tilẹ̀kùn yẹ ṣèbí bàbá Èkìtì náà gbé ó rò pé mo gbọ́dọ̀ bá Ìgbòho sọ̀rọ̀ lẹ́nìí mo yà bẹ̀rẹ̀ sí pé fóònù must be your welcome ọ̀hún ti gbà tí fóònù wọlé mo lórí wá ṣe o kẹ olóyè kábíyèsí fẹ́ bá yín sọ̀rọ̀ olóyè àti kábíyèsí yẹn sọ̀rọ̀ more than 30 minutes ìwà ní gbé ní lékè ìwà ní mú mo sọ fún yín pé ìwà ní promote ènìyàn láwùjọ ìwà ló dẹ̀ máa rẹ̀ èèyàn lẹ̀ tẹ́ bá rẹ̀ èèyàn tó bá sọ̀rọ̀ pé tán dárúkọ tán ní lágbájá lónìí téèyàn bá ní mínú láàárín èèyàn bí mẹ́fà tán ní ẹwọ ẹja wọ̀rọ̀ mi sọ ìwà ẹ̀ ni tó bá dẹ̀ lómìnira tó ní lágbájá tó dárúkọ tán ní akọni ọmọ ni let me tell you one thing ní ilẹ̀ Yorùbá lẹ́nìí kákó mílíọ̀nù àwọn èèyàn lẹ̀ àwọn tó máa sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tí ò bá ní jẹ́ gbogbo 1 million yẹn á kù bí mẹ́ta tó dá mi lójú dọ̀ṣẹ́ lọ á kù bí mẹ́ta ìwà ni ọ̀rẹ́ mi tọ́jú ìwà rẹ ìwà la fi ń dé ènìyàn ńlá Ìgbòho ṣiṣẹ́ ìwà ni Adépọ̀jù Jẹ̀lélẹ̀ Ọmọdélé ẹ máa bá mi ṣó lọ ìwà lọ́ba àwúre Samuel Ọlábísí thank you ìwà lọ́ba àwúre ìwà iṣẹ́ tí ṣe Ìgbòho ṣe lẹ̀ lóòótọ́ olóṣè èdè ni lóòótọ́ àṣẹ ìmọ̀ ni but iṣẹ́ tó ṣe lẹ̀ ó ju àwọn tó ti wà ń bẹ̀ fún for good 30 years lọ that everybody say about mo ní láàrin ìlú ẹ̀ máa gbọ́ Ìgbòho lẹ́nu ìgbà tí Ìgbòho gbọ́dún padà yìí ẹ̀yin lẹ́sọ pé kò lè wọ̀lú mọ́ pé kò lè wọ̀lú ní wèrè kan fi jáde síta tẹ́ ẹ pé ní fa tájù táyé ẹ ti ta Aṣíwájú Bọ́lá Ahmed ẹ má tẹ́kí sẹ́dẹ̀ Ìgbòho gbé yín mọ́ra o ìṣó wèrè yẹ̀yẹ́ náà tù ìwà ni ó wọlé tán jìnnìjìnnì bòyí Esther Tade you are welcome ẹ rò pé kò lè wọlé ní nígbà tó wọlé àwa náà wá bẹ̀rẹ̀ sí lu dáúlà yẹn tí máa ń lọ lóde wọn ní Ìgbòho Èkìtì èmi náà wájú pàkọ́ sẹ́yìn Ìgbòho Èkìtì ọ̀gá yín ti dé ọ̀gá òkè bàbá mi Ìgbòho Èkìtì ọ̀gá yín ti dé èmi náà wájú pàkọ́ sẹ́yìn màá wájú ìpàkọ́ màá ju sẹ́yìn pé yẹ́sì ọ̀gá wa ti dé màá wájú ìpàkọ́ sẹ́yìn pé lóòótọ́ Jagunmólú ti dé kí ló dé ìwọ tó yẹ ká máa gbà nímọ̀ràn ó pèrè àìlónúmọ̀ràn ṣó yẹ kó jáde sáà ọ̀rọ̀ tó ń sọ yìí ẹ rí evidence kan mú jáde èmi kékeré tí mo wà bí mo lè dárúkọ ọ̀nà bíi mẹ́wàá tí Gani ti tó rò pé òun tàbùkù lóye Ìgbòho tí ó mọ̀ para ẹ̀ ló ń tàbùkù Sunday Igboho will never say anything and let me tell you one thing Sunday Igboho did never send anybody on social media at all gbàkẹ́lẹ́ yẹn Sunday Igboho lọ́nà yàn kálọ́ máa búyàn lórí social media mistake lẹ́ ṣe àìmọ̀kànmọ̀kàn ló dá yín láàmú bàbá mi Saliu Saidi Oyèdè ẹ sọ fún wọn àìgbọ́n ló dá wọn láàmú torí pé wọ́n sọ ìwà nù Ismail Aloko akọgun òòṣà akọgun Ìgbòho nìyẹn Ọládàyọ̀ Fáṣọlá Ọ̀jẹ́níran Ìgbòho will never said anybody ẹ lọ bá mi bú lágbájá kò rí tẹ anybody rò bí Yorùbá ṣe máa ní òmìnira ẹ bí Yorùbá ṣe máa ní ọwọ́ ara ẹ tọkàn máa balẹ̀ ẹ̀yin OPC náà ní ẹ rí Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀tá yín why are you attacking this man Fásitì Ìgbòho you are welcome ẹ̀yin lẹ rí gẹ́gẹ́ bí ọ̀tá yín kò rí Gani Adams gẹ́gẹ́ bí ọ̀tá Gani lórí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ló fi láàrin àwùjọ pé àbúrò mi Sunday Igboho ẹgbẹ́ nìyí ẹgbẹ́ nìyí ọ̀rẹ́ nìyí stop calling me àbúrò mi ó mọ ìtumọ̀ àbúrò ni torí pé ohun tẹ́ ẹ̀ ń wá nìyẹn káwọn èèyàn rí i pé ó ní kábíyèsí ẹ̀yìn mi iṣẹ́ ìwò ló ti ṣe sí ilẹ̀ Yorùbá tó máa yẹ don't let us deceive ourselves Salisu Jẹ̀lélẹ̀ Ọláwálé you are welcome ọ̀kan máa yan ayé kò tọ́ Akérèlé ẹ̀ẹ́jèrè Kúnlé Ọlábọ̀dé Àyànlọ́wọ̀ you are welcome. Ìgbòho yàtọ̀ sí gbogbo tẹ̀rù yẹn ṣe gbọ́ mi ọmọ Adéyẹmọ yàtọ̀ ọmọ Adéyẹmọ ò sí nídìí ọ̀tẹ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá lọ́mọ Adéyẹmọ ló ń wá kiri ìrèdí tí àwọn akáfẹ́ ń tẹ̀lé lójoojúmọ́ nìyẹn pé Ìgbòho bójókun èmi rẹ̀ lájọ ń lọ bójọ́sà èmi rẹ̀ lájọ ń lọ ọmọ Adéyẹmọ èmi rẹ̀ lájọ ń lọ èmi rẹ̀ lájọ ń lọ láyé àtijọ́ ẹni tẹ́nìyàn bá fẹ́ràn náà máa kọrú òní yẹn sí we love Chief Sunday Igboho. He's our leader, mentor, the living legend that serve all the Yoruba land. So, the Fulani did not respect Gani Adams. Kó sọ lọ látọ̀lá láti àárọ̀ dọ̀lá
the Fulani will not reply him torí wọ́n mọ̀ wọ́n ti kó ṣọ̀lọ̀ sí lọ́wọ́ ìbí yẹmi mo rí ẹ you're welcome Akin Moses pé wọ́n ti kó ṣọ̀lọ̀ sí lọ́wọ́ kó sọ̀rọ̀ láti àárọ̀ dọ̀la wọn à ní dá lóhùn ẹ jẹ́ kí ààrẹ akọni Oòduà of Yorùbá land kó sọ̀rọ̀ pé lónìí ẹ̀yin Fúlàní ẹ ti rí group by group làwọn Fúlàní yẹn ọmọ kóra wọn jọ náà ọmọ kóra wọn jọ we call Afenifere we call all the traditional ruler to talk to Chief Sunday Igboho should stop what he is trying to do torí pé wọ́n mọ̀ pé tó bá jáde tán millions of ọ̀dọ́ máa tẹ̀lé lẹ́yìn wọ́n á tẹ̀lé lẹ́yìn wọ́n á tẹ̀lé so bí Sunday Igboho bá wúkọ́ lẹ́nu gbogbo pọ́ọ̀ṣì ló máa gbé gbogbo Guardian Tribune gbogbo newspaper tó wà ní Yorùbá ló máa gbé táwọn afẹ́ àyẹ̀bá dẹ̀ ti kàtán jìnnìjìnnì máa bú ọkàn wọn torí pé wọ́n mọ̀ pé lion ti sọ̀rọ̀ the tribe lion of Yorùbá land why are we deceiving ourselves? Igboho did not see you as enemy so gbogbo tẹ́ ń sọ yẹ Mr. Adviser ẹ keep ẹ̀ sápò yín Igboho bẹ́ẹ̀ ni kájà ó tó mú mi rántí oní Òṣùpá ọba ọbẹ̀ ní kájà ọba ń kí gbogbo lé ọba ọbẹ̀ ní kájà ọba ń kí gbogbo lé. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.